ọmọ jàgbá ọmọ jàgbá abọ́rúbọyè ẹ̀làbọ́rú asàlámàlẹ́kùn aleluya wọ́n fẹ́wé àtẹ̀kọ́ tó tọmọláyé ṣe ọmọ jàgbá ìṣẹ̀ṣẹ̀ lágbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè aleluya ò mọ kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà ó. ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. mo kẹ́yìn àgbàlagbà tẹ́ ẹ fi gbà gbogbo tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà. ewé a máa jẹ́ fún yín o, egbò a máa jẹ́ fún yín, gbogbo ohun tẹ́ ẹ bá ti dáwọ́lé yóò máa jáṣe rere fún yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run. mo sì kẹ́yìn àwòrò ṣàṣà, mo kí yín gan, ewé a máa jẹ́ fún gbogbo wa o. mo fẹ́ fẹ́ yẹ ènìyàn mi ní oògùn ìfẹ́ràn obìnrin kan lénìí. àtọkùnrin lè lò ó, obìnrin lè lò ó. máa fún yín ní ọṣẹ ìfẹ́ràn obìnrin tó dájú pẹ̀lú ìpara ìfẹ́ràn obìnrin kan tó dájú ní òwúrọ̀ òní. ẹ máa bá mi ká lọ. ó kí ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ fi wà gbó tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà. ká má ti rí iṣẹ́ mi ní ẹ̀ ń sáré lọ́mọ wò ni. lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè mi ò ní fi yín ṣe àwátì, èmi náà ò ní di àwátì fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Elédùà. iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tí Elédùmarè tó fi àlùbáríkà sí púpọ̀. Elédùmarè fi àwọn àlùbáríkà ńlá ṣiṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ yìí. bá a ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ayé, ìṣòro tí oníkálukú ń dojúkọ ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nínú ayé yìí tó jẹ́ wípé kò lórí obìnrin, ẹlòmíràn sì wà tó jẹ́ wípé ó ti dàgbà, kódà kò bá wọn tiẹ̀ ní obìnrin kẹsàn pé ohun mi tiẹ̀ obìnrin tiẹ̀ lèèyàn ń fẹ́ ni. bá ṣe mọ̀ pé ilé ayé tá a wà yìí ilé ayé ogun ni, oríṣiríṣi ìpèníjà la ó sì máa dojúkọ. ẹlòmíràn wà tó jẹ́ wípé Ọlọ́run fún lówó, ó fún lọ́lá ṣùgbọ́n kò fún lọ́mọ. ẹlòmíràn sì wà tó jẹ́ wípé kò lówó lọ́wọ́, kò fún ní ọlá ṣùgbọ́n ọmọ nílẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀rẹ̀bẹ̀ yìí. ẹlòmíràn sì jẹ́ wípé àtọmọ àtọlá àtowó ní ó fẹ́ lòmíràn. ẹlòmíràn sì jẹ́ wípé yóò rẹwà lọ́kùnrin yóò rẹwà lóbìnrin, kò ní bá wọn ní ọkọ kò sì ní bá wọn ní aya. ọ̀pọ̀lọpọ̀ ìṣòro yìí àìsàn náà lápè tí wọn bàbá wa ti fi àwọn nǹkan yìí kalẹ̀ torí wọ́n ti mọ̀ wípé ilé ayé yìí ìpèníjà yìí á máa dé bá ènìyàn. bí wọ́n bá wà lọ́kùnrin ó wà lóbìnrin tó níyàwó tó lọ́kọ àbí tó tiẹ̀ ní girlfriend àbọ̀ ní boyfriend, ìwọ gbìyànjú iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ fún ọ yìí. ó dé mi ọmọ ọ̀dọ̀ àgbà lójú pé wàá yin Elédùmarè wàá yin lógo. báwo la ó ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní oní ọṣẹ rẹ̀ náà. ẹ lọ bá mi lọ já ewé kan tá à ń pè léwé ojú oró, ẹ lọ bá mi lọ já nínú odò tó jẹ́ tòòjọ́. ẹ lọ sórí omi náà tẹ́ bá obi tẹ́ bá ti já ẹwọ ẹ tọ́ lọ́wájú dáadáa, òṣìbàtà náà ò lè jìnnà síbẹ̀. ẹ bá mi jẹ ewé òṣìbàtà. ẹ bá mi lọ bí tí ọ̀pẹ wà, ẹ ra àwọn ọ̀pẹ tí ò ga tí mo rí kúndùkúndù yẹ. ẹ bá mi wá mọ́rìwò rẹ̀, ẹ bá mi já mọ́rìwò rẹ̀ 9 ọkùnrin 2 obìnrin. ẹ farabalẹ̀ bá mi gún àwọn èròjà yìí lọ́tọ̀ọ̀tọ̀, ẹ wá bá mi pò mọ́ ọṣẹ. bá ti wá pò kínní yìí mọ́ ọṣẹ tán, ẹ bá mi mú awọ ìgbín, ẹ bá mi fi tẹ́lẹ̀ ike funfun kan, ẹ bá mi kó ọṣẹ yìí, ẹ bá mi kó lé lórí. tí bá ti bá mi kó lé lórí, ẹ jáde pa fọ́jọ́ 3. tá a bá fẹ́ ẹ̀ àwọn máa pogbó ló báyìí wípé pólọ̀ táwọn máa pa ṣiṣẹ́ yìí ó lọ báyìí wípé fẹ́mi mi ò fi ọ lójú oró fi ń ṣaya omi, fẹ́mi mi ò fi ọ nù sí bàtà fi ń sọ kodò. èmi lágbọ́jọ ọmọ lágbọ́dì màrìwò ọ̀pẹ lónìí, màrìwò ọ̀pẹ kò níbi màrìwò ọ̀pẹ kò ní bí méjì tí ń wò àfi ojú Olódùmarè. ojú èmi lágbọ́jọ ọmọ lágbọ́já ní káwọn obìnrin ìlú yìí ó máa wo
àbí tó bá jẹ́ pa alẹ́ nìkan tá à ń fẹ́ afẹ́ kó nífẹ̀ẹ́ wa ẹni ojú èmi lágbájá ọmọ lágbájá ni kí lágbájá ọmọ lágbájá máa wo kó má lè wojú ẹlòmíràn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àdúrà ẹ̀jẹ̀ àmọ̀ bó ṣe yíwẹ̀ láràárọ̀ ẹ máa lò ó bàtà bá fi lò ó tó ọjọ́ bíi 3 ẹ ò ti rí ìyanu Elédùmarè nípa iṣẹ́ náà píkì púpọ̀ Elédùmarè ní para lẹ́yìn wa fún kírímù rẹ̀ fẹ́ni tí ò bá nífẹ̀ẹ́ ọṣẹ tó bá fẹ́ ṣe ní para rẹ̀ ẹ lọ́ bá mi lọ́wọ́ egungun olóńgbò díẹ̀ níwọ̀nba ọ̀pọ̀lọpọ̀ ewé ìjẹun ènìyàn òjọ́ ẹ jẹ́ ká jọ wà pọ̀ mọ́dìdí àtàrí kan ẹ jẹ́ ká bù sínú ìpara wa tá a bá ti ń wẹ̀ ẹ jẹ́ máa fi para yí para ó dá mi lójú pé àwọn obìnrin ni ọkùnrin ni wọn ò mọ tẹ̀lé wa lẹ́yìn wọn ó sì máa nífẹ̀ẹ́ wa o bẹ́ẹ̀ sì ni pé ẹ jẹ́ kí tó bá sì wà tó bá wù yẹn lè ṣe méjèèjì papọ̀ yóò lè gbóná dáadáa ni ìmọ̀ náà Dr. Moduegba èyí a máa jẹ́ fún wa wọ́n lọ láìkì wọ́n lọ iṣẹ́ yìí Fẹ́mi Mọ́rin alábẹ́ kọ̀mẹ́ǹtì á túbọ̀ ṣiṣẹ́ dáadáa fún ọ ni ajẹ́gun rẹ nìyẹn tó bá rí bákan náà ná ìrẹ́ o.